jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúkú ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Lẹ́ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la
wáyé o. Òkè la ó máa wá o. Ènìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn, ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú, òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé, ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro, kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òtútà ní ilé ayé, owó lọ́wọ́ là ń rèké o. Bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ̀ mọ́, ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ló máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. Lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti
láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè-àìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbi tí ẹ ti ń wo Ọmọlúkà Great TV. Kí ló wá ń ṣẹlẹ̀ lénìí? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin tèmi ní Facebook ṣé wọ́n ń flagi wa ni tàbí wọn ò fẹ́ ká sọ ọ́? Bẹ́ẹ̀ bá flagi jù yẹn lọ ẹ jẹ́rìí Ọmọlúkà máa sọ̀rọ̀. Kò sí ti mẹ́tàlá yín fẹ́ ṣe, kò sí ti Dáúdà yín fẹ́ dà. Mí àgùntàn ẹ̀yin olólùfẹ́ mi Ọmọlúkà yìí lè mo ti dé gẹ́gẹ́ bí mo ṣe dé. Màá sọ̀rọ̀ ẹnìkan ò kì í pohùn má gbogbo lẹ́nu. Màá sọ kò sí ẹni tó lè ní kí n má sọ tèmi, màá sọ ti tẹnu mi. First and foremost, let me use this opportunity to appreciate all of you, my daddies and my mommies. Gbogbo ẹ̀yin màá mi bá pátápátá. Tẹ́ ẹ dúró tì mí, tẹ́ ẹ fi mí lẹ̀, gbogbo ẹ̀yin èjìká tẹ́ ẹ jáṣọ mi ó jábọ́. Tẹ́ ẹ dúró tì mí gbogbo ìgbà, gbogbo ìfún yín mo sọ pé ẹ ṣeun. Ojú òní tì yín. Bó o bá ṣe ń darapọ̀ mọ́ prógrámù yìí máa láìkì ẹ̀ kó dẹ̀ ṣí ẹ̀. Rí dájú pé ó ṣí ẹ̀ rí pé gbogbo wọn pé ẹ bá wo ojú wọn ṣe báyìí rí pé wọ́n ti flag wọn ò fẹ́ kó lébi kankan torí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ máa jáde lénìí. No single like. Wọ́n bá yín tẹ́ wọlé kò sí ẹnìkan tó láìkì prógrámù yìí. Ẹ bá mi láìkì ẹ̀ kẹ́dẹ̀ ṣí ẹ̀ kẹ́jẹ́ kó rìn kó lè dé àwọn ibi tó yẹ kó dé gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá Ọmọlúkà lè ní jẹ́. Kò pé méjì ọmọ òkòrókòró lógun sọ ọmọ ti pa kìrìkìrì lọ ọmọ dúrógun kàdé pàtàkì ọmọ pé yàgbọ́dà máa mú kàrà balẹ̀ ọ̀sẹ̀ máa mú kàrà àrùdọ̀. Wọ́n máa ṣàkókò yìgbò sọ́kọ̀ Èkìtì sọ́kọ̀ àkókò. Ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta ọkùnrin wá ọkùnrin wó ọkùnrin wà wó. Ọmọ ọlọ́kà fòkúta ní gidi gbógun jà. Ọmọ ògìdán ògbómọgà ayára jẹ bí olókùn. Ọmọ arógun má sá. Ọmọ arógun má ṣojú. Ọmọ arógun jó ọmọ arógun yọ. Ẹrù ogbodò yíyọ gínígíní ọlọ́gìnní tó dókọ́ ẹnu ló ń sá fún. Náà ẹ̀sùn ṣẹ́rí mi ń tọ́yàn o. Mi kì í tọ́yàn. Mi ń fa wàhálà. Mi ń fa wèrè lọ́yàn. Ẹni tí ò ń ṣe wèrè gan mi ò ń fa oúnjẹ ká má fi wá sọ wèrè. Mi ń fa wèrè lọ́yàn. But tá a bá rí òtítọ́ a gbọ́dọ̀ bára wa sọ. Ẹ̀yin the so-called Asiwaju bloggers ẹ̀yin ni mo torí ẹ̀ wá lẹ́nu. Ọ̀rọ̀ yín ló máa lídì sí ọ̀rọ̀ Adeleke Mr. Michael Jackson of Ọ̀ṣun òun àti kábíyèsí Ọ̀jájá. Ọ̀rọ̀ ti yín lá lídì sórí ọ̀rọ̀ wọn. Torí kó tó di pé wàhálà ọ̀rọ̀ election ṣẹlẹ̀ ó níbi táwa ìpariwo dé ó níbi tá a kéde dé pé ẹ wá ẹ̀yin ọmọ Yorùbá. Election kọ́ ni solution Nàìjíríà. Tẹ́ ẹ bá ṣe election ẹ sì pàpà máa sunkún. Ẹ máa kígbe bí nǹkan máa wọ́n sí i. Mo wá ṣàpẹẹrẹ fún yín mo ní ẹran tí gbàyè Ọbásanjọ́. Nígbà Ọbásanjọ́ wà bẹ́ẹ̀ gbogbo yín lẹ̀ ń ṣépè fún. Oyè burúkú Ọbásanjọ́ ó bá yé jẹ́ ó bọ̀ ní jẹ́ o ìlú lé kókó. Ọbásanjọ́ kúrò bẹ́ẹ̀ ó lọ ó gbé Yar'Adua wọlé. Yar'Adua ò ráyè ṣèjọba ó hand over Jonathan ló ṣèjọba throughout. Jonathan débẹ̀ èpèlè bùjó tinú bùjó Jonathan. Ẹ ṣe pè fún láàárọ̀ ẹ ṣe fún lọ́sàn-án ìlú nira. Ẹ bá mi pín program ẹ má jẹ́ kán rí flagi. Ẹ mọ̀ fáwọn náà ń sọ yìí àwọn náà blogger ni wọ́n ju àwa lọ nínú iṣẹ́ blogger yìí. So ẹ má jẹ́ kán rí wa flagi rárá. Ẹ bá mi mẹ́sọ̀ pé pín kẹ́dẹ̀ máa like ẹ máa tẹ like yẹn. Gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi pápátá ẹ̀yin ọmọ Yorùbá. Nígbà tí
Jonathan lọ Buhari dé Buhari ṣe òṣèlú báṣabàṣá òṣèlú yẹwà bàṣà lẹ pariwo pé òṣèlú báṣabàṣá Buhari ṣèlú báṣabàṣá ju Abacha lọ ó bà everything jẹ́ ó dorí gbogbo gan ó dorí ẹ̀kọ́dù ẹ má jẹ́ ntàn yìí gbogbo yín lẹ ń ké gbogbo yín lẹ ń pariwo mo wá sọ statement kan fún yín mo ní ẹ kàn wúlẹ̀ ń pariwo ni tí Buhari bá lọ tẹ́lòmíì bá wọlé ẹ tún máa ṣépè fún ẹni tó bá tún wọlé tí ẹ tún máa gbàdúrà fún Buhari lẹ́ni báyẹn ti ń gbàdúrà fún Buhari ìgbà ayé Buhari kò lè tó eléyìí o kò nira tẹ́ ẹ bá bìlíìfù pé torí pé Aṣíwájú ní kéèsì ní kóòtù ní nǹkan ìṣe le kókókókó ẹ ajẹ́pọ̀pọ̀lọ ní òpè kò pé now ẹ listen gbogbo ẹ̀yin tẹ́ pera yín Aṣíwájú bloggers àtẹ̀yìn kankan tẹ́ ẹ kóra jíjọ tẹ́ ẹ pariwo pé àfitán bá gbòòtì fún Tinubu lójú yín nígbà yẹn níṣẹ́ làwa kórìíra Tinubu jọ̀tá wa lójú tiyín whereas àwa ń sọ fún yín òye tí òye yín ìtẹ́yìn dẹ̀ fẹ́ jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n ìtẹ́ ilé ni ò jẹ́ kẹ́ fẹ́ sòtítọ́ ní tiyín oúnjẹ fún inú fún oúnjẹ ọjọ́ kan lòpin adébá gbogbo ẹ̀ kò sẹ́ni tí ò nílò owó mi ò mọ ẹ̀dá náà mo máa ń sọ mi ò ní price I am priceless mi ò ṣe é rà nobody can buy my conscience ṣùgbọ́n kò sí ẹ̀dá alààyè tí ò nífẹ̀ẹ́ owó a fi ń tara wa jẹ ni a kàn kóra wa níjànú a ní eléyìí tó ń pè ní integrity mi làwa kò ṣe ń fọ́ tra mo ń sọ mo repeat ẹ̀ mo ń sọ pé ẹ gbójú mi dáadáa Ọmọlúkà ni mò ń jẹ́ ká bá sọ̀rọ̀ òṣèlú àwa lẹ́sẹ̀ mbẹ̀ ká tó sá pé ikú rèé àrùn rèé amọ̀yàn lóṣèlú àwa ìṣòṣèlú a contest bá àti ẹ̀ wọlé aṣòṣèlú débi tó jẹ́ pé ẹ̀wò bá àwa náà pé yes aléyàn aṣòṣèlú adókè amọ̀yàn lókè gbogbo àkókò tí Tinubu ń sá tẹ́ ẹ̀ pariwo vote for Tinubu tí máa ń sá eré owó máa gba owó lọ́wọ́ Tinubu máa gba owó lọ́wọ́ Àtíkù tí máa fẹ́ wọnú ilé Àtíkù tí n bá máa kọlẹ̀kùn á jẹ́ pé bóyá oníbó ṣe jẹ́ ni máa fi kọlẹ̀kùn tí máa fi wọbẹ̀ ṣùgbọ́n integrity tí mo ní àti conscience mi kò sí iye tí ẹ̀dákẹ́dá lè fi rà mí tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí o ẹ lè rà mí ẹ lè ra conscience mi ìyẹn lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ pé ayé l'Aṣíwájú bloggers yẹn lẹ́ẹ̀ní èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ní conscience ẹ̀yin ò ní ìyẹn number one number two ẹ tún lọ́pọlọ tẹ́ ẹ bá ní ọpọlọ ẹ máa ní àròjinlẹ̀ tẹ́ ẹ bá láròjinlẹ̀ ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣe ń gbà yẹn iye tó kù díẹ̀ káàtó ni listen ẹ̀yin èèyàn mi a sọ fún wọn Buhari lọ Tinubu dé mo ṣe àwọn prógrámù kan gbà yẹn mo pariwo síta mo ní ẹ wá ẹ̀yin èèyàn ráìsì lọ́wọ́lọ́wọ́ is 35 or 37,000 o tí Buhari bá lọ tí Tinubu dé ìdánilójú wà yìí pé ráìsì ó tún máa because nígbà yẹ Jonathan olóye tán ta ráìsì 18,000 18,000 náà ta ráìsì láyé Jonathan nígbà tí Buhari dé ó di 30-something thousand ẹ̀ńké mo sọ fún yín mo ní tí Buhari bá lọ sí Tinubu tàbí Òbí tàbí Àtíkù tó bá wọlé mo lẹ́ẹ̀ máa ta ráìsì ẹ ra ráìsì ní 70,000 tàbí 80,000 mo ní ẹ lọ kọ sílẹ̀ as at today ìrẹsì ti di 70,000 naira ẹ tí ì rí kẹ̀kẹ́ ṣe mẹ́yẹ bọ̀ lápò ni mo sọ fún yín ẹ̀yin lẹ́ gbọ́ ẹ̀yin Aṣíwájú blogger ẹ̀yin ọmọ Yorùbá anywhere tẹ́ bá ti rí wọn lẹ́ni níṣẹ́ ló yẹ kẹ́ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lẹ̀ wọn lóko kẹ́ máa bòkò pa wọ́n dànù bẹ́ẹ̀ ni ìdẹ́ dìsáàbù ni tó rà sọ fún yín ẹni ká gbẹnu lọ ẹ láwàá lọ ta Yorùbá nation lẹ ẹ̀yin kan àwọn kan lára yín
Yorùbá nation làwọn bá dúró nígbà wọn jẹ tán fẹ́ jẹ tán gbà wọn tán fẹ́ gbá tán rí pé kò tún sọ́nà mọ́ wọn kọjá wọn láwọn ti Aṣíwájú bloggers. Àwọn kan nínú yín bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wá ìkà ọmọ Yorùbá òun làwọn dúró fún. Wọ́n kórìíra ìran Yorùbá. Wọ́n sọ clearly irú àwọn èèyàn bíi Mẹ́wàá Láká, irú àwọn èèyàn bíi Adé Buhari ó sọ clearly pé kò sí kan tó ń jẹ́ Yorùbá nation kó kálukú get out. Ẹ̀yin ọmọ Yorùbá irú ẹ̀yin ń bọ́ sórí afẹ́fẹ́ ó ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ ń lọ ń wo fídíò ẹ̀ ń wo ẹni tó yẹ kẹ́ ẹ lẹ òkò mọ́ látọjú fóònù yín ní kẹ́ ẹ ti máa lẹ̀ lóko. A sọ fún yín ilé ò lè dàwó kó fẹ́ dàwó kẹwàá ní ẹgbẹ́ ká máa fi gbígbé dúró wíwó náà ló máa wó. Nàìjíríà ó ti dé lẹ́bù tó jẹ́ pé kájọkọ kájọ sort it out kó ní kálukú ṣe tiẹ̀ ẹni ká gbẹnu lọ ẹni kò yí sí ṣe ẹ̀yin lẹfẹ sọ fún wa pé àmọ́ àjẹ ẹ̀yin lẹfẹ sọ fún wa pé kò yí sí ni àbọ̀ sọ fún ipá wa ò mọ̀ tẹ́lẹ̀. Ẹ súnmọ́ bí kẹgbọ́n mi dáadáa ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ clearly fún yín lẹ́nìí èyíkéyìí nínú yín tẹ́ ẹ bá pàdé kankan nínú àwọn tó pera wọn láṣíwájú bloggers yìí ẹlẹ wọn lóko ẹ fà wọn láṣọ ya àwọn ni wọ́n tì yín sínú wàhálà tẹ wà nù ẹ lẹ́nu. Ayé Buhari 189 naira ni mò ń repo 189 naira ni mò ń repo. Láyé Tinubu epo di 700 naira ó lọ sí 1000 a bag of rice wọ́n sọ clearly ní pé kó tó di December ó máa wọ 100,000. Láyé ti Buhari dádì yín I told you ẹni ká gbẹnu lọ ẹ wá jẹ́ kí máa mú yín lọ́yọ̀ lẹ ṣé ẹ rí ẹ jẹ́ kí kọ́kọ́ tiẹ̀ define àwọn tó pera wọn dákọ́kọ́ parọ́ wá sínú Yorùbá nation. Ẹ̀yin ọmọ Yorùbá mi ìpera ni pé mo mọ̀ ò mi ò ṣàngẹ́lì ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lú pé mo sọ pé mi ò mọ̀ pé mi ò ń ṣe áńgẹ́lì ẹ̀rí ọkàn mi dá mi lójú pé mi ò lu ẹ̀dá alààyè kan ní jìbìtì nínú ìrìn àjò Yorùbá nation yìí. Ó dá mi lójú bí ọṣẹ tí n bá lù ẹ́ ní jìbìtì tí mo gbá ẹ tí mo parọ́ gbowó lọ́wọ́ rẹ dákun bọ́ọ̀ta kó o sọ má tiẹ̀ bá mi sọ ní kọ̀rọ̀ sọ ní gbangba pé ẹ wọ Ọmọlúkà ó mà gbá mi o oyè báyìí ló gbà kó dẹ̀ mọ́ evidence jáde. Ọkàn mi dá mi lójú mi ò ní bà orúkọ ara mi jẹ́ because mo bá orúkọ mi ju ẹni ọ̀dà tí ń lọ mi ìṣọ́ Ọlọ́run o ṣùgbọ́n orúkọ mi ó jọ mi lójú gidi gan. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé àwọn tó pera wọn ní Aṣíwájú bloggers yẹn ọ̀nà méjì náà pín sí. Àwọn kan wà nínú Yorùbá nation tẹ́lẹ̀ àwọn kan wà tí wọn ò sí nínú Yorùbá nation tó jẹ́ pé wọ́n ti ń tako Yorùbá ọ̀hún tẹ́lẹ̀. Ṣé ẹ rí mo ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín tẹ́lẹ̀ mo ní àwọn tó ń ṣe Yorùbá nation yìí àwọn oríṣi èèyàn mẹ́ta tàbí mẹ́rin la lè kíláàsì wọn sí. Àwọn kan ṣe Yorùbá nation torí owó náà torí ẹ̀ sáré wá owó náà torí ẹ̀ wá sínú Yorùbá nation pé owó máa wà ń bẹ̀ àwọn máa rówó àwọn kan nìyẹn. Àwọn kan torí òkìkí fèm náà ṣe wá káwọn máa lókìkí àwọn arípò lámú àwọn ṣe nítawọn kan ṣe wá nìyẹn. Àwọn kan dẹ̀ wà nínú Yorùbá nation yìí àwọn ọmọ ọgbọ́n yà bó ṣe yà wọlé wà náà tún ṣe yà lọ wà irú wọn náà wà. Dẹ́nu àwọn kan wà tó jẹ́ pé pẹ̀lú ọkàn kan náà fi wá ọkàn kan yẹn náà dẹ̀ fi ṣe. Ṣé àwọn tó wà torí owó àtàwọn ọmọ gbàmọ̀yà ara wọn làwọn tó pera wọn láṣíwájú blogger wọn jẹ́ Yorùbá nation tán lọ yẹn. Awíkóńkó Omíyalé Adémọ́lá lórúkọ ẹ̀ Adémọ́lá Omíyalé Sugar Boy Emir tàbí kí ló lò wọ́n pọ̀ bẹ́ẹ̀ Emir yes àti wọ́n pọ̀ màmá rántí orúkọ wọn màmá mú wá lẹ́yọ̀. Ẹ lọ ṣe ìwádìí gbogbo àwọn tí mo dárúkọ fún yín wọ̀nyí. Ẹ rí i pé lọ́nà kan àbí kejì ẹ rí i pé wọ́n ti lu jìbìtì nínú ìrìnàjò Yorùbá nation mo sọ lójú wọn public ni mo ti sọ̀rọ̀
tó bá dá wọn lójú pé irọ́ lápá kán jáde kán prove ẹ̀ pé irọ́ lápá ẹ mọ kóòtù ń lọ ẹ gbéwèé kóòtù síta àwa náà prove ẹ̀ fún yín. nígbà tí wọ́n pa àwọn omíyalé lọ sí Àbújá Awíkonko àkáǹtì tó fi gbowó tó lóun fẹ́ fi ran àwọn tó wà l'Àbújá lọ́wọ́ tí ò dẹ̀ fi 10 kọ́bọ̀ sílẹ̀ omíyalé fúnra rẹ̀ pariwo pé Awíkonko wá fún un ní 10 kọ́bọ̀ nígbà tí wọ́n dé láti Àbújá omíyalé forúkọ Awíkonko tóun náà sọ̀rọ̀ ẹ̀ tó pera ẹ̀ láńgẹ́lì lẹ́nìí tó bá máa sọ̀rọ̀ a máa bú irú a máa bú àbẹ́kìtà a máa bú everybody a ló lè ní gbogbo wa ń ta fẹ́ jẹ là ń wá. And Casmon, thank you. And in that Awíkonko ń sọ a ló lè ní bàbá Èkìtì ó lè lọ́mọlúkà ó lè làwọn bá ìta fẹ́ jẹ là ń wá àgbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan tiẹ̀ gbà ní tí mo fẹ́ jẹ ni mò ń wá mo gbà ṣùgbọ́n mo challenge yìí ni mo dẹ̀ sọ nínú ìrìn àjò àìdá gbogbo àwọn tó wà lọ́dọ̀ onítìrí group tàbí àwọn tó wà lọ́dọ̀ bàbá mi òòṣà fúnra ẹ̀ ìwọ tó bá mọ̀ pé mo máa fọmọ lúkà lówó báyìí pé kó ṣe nǹkan báyìí ó lu mi jìbìtì ó gbá mi kò dẹ̀ ṣe nǹkan báyìí tí mo ní kó ṣe tàbí ó parọ́ ó gba iye báyìí lọ́wọ́ mi kò dẹ̀ ṣe àbí báyìí how ẹ jáde kẹ́ sọ̀rọ̀ èmi ọmọ lúkà ni mo sọ bẹ́ẹ̀ ògún tó bá dáni lójú la fi dárí Awíkonko gbowó ó lóye táwọn èèyàn dá fún kò sí kankan nínú àwọn tó dé láti Àbújá tán kó lọ sí Àbújá kò sí kankan nínú wọn tí omíyalé fún ní 10 tí Awíkonko fún ní 10 kọ́bọ̀ Awíkonko kò fún kankan nínú wọn ní 10 kọ́bọ̀ àkáǹtì tó fi gbowó wà lọ́wọ́ mi tó bá ní mo parọ́ ẹ̀ ní mo jáde máa sẹ́ǹdì ẹ̀ máa gbé síta ó láwọn tó dáwó fún nígbà yẹn mo ń sọ eléyìí ó ti kọjá ti lọ kì í ṣe pé kẹ́ máa prove pé jángẹ́lì kẹ́ máa prove pé saint ni yín kì í wá nothing kò sí ní ẹjẹ gbogbo owó tó gbà ń kò nínú àwọn méjìlá kẹ́kọ̀ọ́ lọ sí Àbújá jáde Awíkonko kó sọ ẹnìkan tó fún lówó nínú wọn fún mi mo fẹ́ mọ̀ prove ẹ̀ kó dẹ̀ gbé dídèsì ẹ jáde. Mi ò sọ̀rọ̀ owó tó gbà lẹ́kọ̀ọ́ tó wá ń fún wọn ní díẹ̀díẹ̀ tó rọra fún mi yálé o ìyẹn kọ́ mò ń sọ o ìyàtọ̀ wà nú ẹ̀pọ̀n gbélé má fi nù mí èmi mọ̀ ọ́n jẹ. Mo sọ̀rọ̀ Awíkonko fún yín ẹ wá kúrò lórí Awíkonko bá tó bí yálé ìyẹn tiẹ̀ balẹ̀ jẹ́ ní. Omi yálé wojú mi ní ìṣèbàjẹ́ sọ́dọ̀ ẹ̀ máa sọ òótọ́ tèmi fún ẹ ẹ̀yin fúnra ara yín lẹ́kọ̀ọ́ra yín sí yọ́yọ́ and I will keep on telling you lágbájá báyìí lórúkọ jẹ́ tàbẹ̀dú báyìí lórúkọ jẹ́ ọjọ́ tó pè mí tó ní wọ́n báyìí lórúkọ jẹ́ òṣèré Yorùbá ní sọmọ́ mo sọ fún ẹ ṣé ìwọ ò mọ̀ yín pé wọ́n máa fi ẹ̀sìn tàbí ìwọ̀sí kàn ẹ́ nínú ìrìn àjò ipò tó wọ̀ ni èmi mọ̀ dáadáa pé màá rí ẹ̀gbin màá rí ìwọ̀sí ń bẹ̀ kí n tó wà nínú ẹ̀ náà and that is why tí mo ṣe wà ń bẹ̀ dọ̀la táwa bá ron tẹ́tí ti gbọ́ tàbí ìwọ̀sí àní síbẹ̀ mọ́. Omíyalé ó lóye àwọn tí wọn náà gbowó lọ́wọ́ ẹ̀ ó fẹ́ ṣe ilé ó fẹ́ ṣe tọ̀hún mo sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá èmi ọmọ Lúkà tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mi ò ní parọ́ ba owó kówó lọ́wọ́ ẹnikẹ́ni lọ́wọ́ anybody tó bá jẹ́ ọmọ Yorùbá pé mo fẹ́ fi parọ́ ẹ̀ láyé àìmọye kan tẹ́mi fúnra mi ń gbéṣe tó jẹ́ pé ó yẹ kí n ké sẹ́yìn ọmọ Yorùbá pé ẹ̀yin ọmọ Yorùbá o nǹkan báyìí ọ̀hún ní ká ṣe fún Yorùbá nation ẹ̀ gbowó wá o tí màá ṣe on my own because máa wọ pé eléyìí ò tí ì ju nǹkan tó yẹ kí n lè ṣe lọ. Ìbùkún Ọlọ́run ló múyàn là láì ṣe làálàá. Mo ń sá mo rí pt ẹ̀ kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó kò sẹ́ni tí ò fẹ́ràn owó ṣùgbọ́n ìbùkún Ọlọ́run ló múyàn là. Omíyalé ìwọ náà mọ àwọn àrà tó dá. Bíbí ìgbà kankan ṣe mọ́ parọ́ owó tó gbà kan ní kò fún Lady K ńkọ́ tó fi jíṣẹ́ owó tán ní kò fún kó fi owó flight 200,000 tẹ́lẹ̀ kan sẹ́yìn sí ẹ̀ tán ní kò fi ṣe fún ṣe bó òkò lẹ̀ àbó òkò fún Lady K títí dọ̀la ṣe bó jẹ́ mọ́lẹ̀ ó pa ọ̀rọ̀ owó ná many other things kí má sọ̀rọ̀ àwọn rìsíìtì lóṣìṣìṣì táàrí. Mo máa ń sọ ẹni tó bá ti ń ṣòótọ́ pẹ̀lẹ́ yìí tẹ́ wà ní diaspora ẹ̀ kì í nífẹ̀ẹ́ ẹ̀ kì í tẹ̀lé ẹ̀ kì í gbàgbọ́
But àwọn tó bá máa pọ́n ẹnu fún yín, tá parọ́ fún yín, tá gbé tòkè mọ́ ti sàlẹ̀, àwọn lẹ máa ń gbàgbọ́ jù, àwọn lẹ máa ń tẹ̀lé. At the end of the day, ẹ sọ victim. I will keep on saying it. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí, mi ò sọ pé mo jẹ́ áńgẹ́lì. Bí mi ò dẹ̀ ṣe ń ṣe áńgẹ́lì tó, ó dá mi lójú bí ọṣẹ pé kò sí ẹnikẹ́ni nínú ìrìn àjò Yorùbá Nation tó lè dìde pé mo lu òun ní jìbìtì láyé. Láyé bẹ́ẹ̀ ni tòró dá mi lójú ni. Tí má nílò máa pè mọ́ mẹ́yìn tí mo lè pè within few minutes tí máa ní àdájì mi tàbí mọ́mì mi Ọmọlúkà nǹkan ò sí o. Á dẹ̀ dìde á fún mi. Ó wù mí, ó fún mi. Ìyàtọ̀ wà bẹ́ẹ̀. Dùgbẹ́ tí wàá parọ́ fún yín, wọ́n ní a ṣe nǹkan báyìí, wọ́n ní a ṣe báyìí, wọ́n ní a ṣe tán. I will never tell you that. Mi ò ní parọ́ ẹ̀, mi ò ní tàn yín láyé. Torí pé kí ni? Asán nínú asán láyé yìí. Ọlọ́run ló ń yóyàn. Kì í ṣe pé mi náà ò nídìí. Mo nídìí. Èmi náà fẹ́ kọ́lé. Èmi náà fẹ́ dá nǹkan rere ṣe. Ṣùgbọ́n mi ò ní fi ìyà àti iṣẹ́ ogún ojú ẹlòmíì mi ní pa wọ́n lẹ́kún. Kí ni mo fẹ́ fi ṣe nǹkan rárá. Omíyalé. Sugar boy ní tiẹ̀ òun ò gbọ́n. Tọ́. Mo sọ ilé ìfún ẹ̀yin èèyàn kí ẹ bá lè mọ̀ pé apari ebi nítorí pé àwọn fúnra wọn mọ̀ òótọ́. Òun ṣe ká mọ orúkọ wọn kókókókókókókó. Wọ́n mọ òótọ́ kó tó di pé gbogbo wọn yá lọ sí Yorùbá Nation. Ó wá clear sí wa ẹ̀yin ọmọ Yorùbá, ó wá clear yìí pé láti bẹ̀rẹ̀ wọ́n rán Awíkonko wọnú Yorùbá Nation yìí ni. Tẹ́ bá rò yìí pé ìgbà tí Aṣíwájú bẹ̀rẹ̀ yẹn náà ṣe gbowó f'Awíkonko tó ṣe fi wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ f'Aṣíwájú, bàbá ńlá irọ́ ni. Wọ́n ti rán Awíkonko ti pẹ́ iṣẹ́ kan rán kó wá ṣe nínú Yorùbá Nation ẹ̀rí kó sọ̀ sí yẹ. Awíkonko ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà nínú ìrìnàjò Yorùbá Nation. Òun àti sísítà mi kan kí n má dárúkọ ẹ̀. Àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Koiki. Awíkonko yìí. Ó succeed. Ó achieve èmù ẹ̀. This same Awíkonko. Ẹ̀mọ̀ objective ẹ̀ ni wípé kó wọnú Yorùbá Nation kó bẹ̀rẹ̀ sí ní wú àwọn tó bá wà ńbẹ̀ torí pé ojú wọn rọ̀ tó lè mú. Àwọn tó fẹ́ràn owó ju ayé wọn lọ kó bẹ̀rẹ̀ sí ní wú wọn wá. Agbọ́n lóye gbà tó fún Omíyalé lówó. Tíyẹn náà tó ń jó tó ń yọ̀ owó dé ìbò nànànà. Torí pé o fẹ́ tẹ̀lé Aṣíwájú, o fẹ́ gbowó, o fẹ́ fún ẹ lówó. Inú yín dùn, owó tó máa tán tó máa fún ọmọlúwàbí. Èmi náà nídìí owó. And I want to assure you, Omíyalé, àtiwọ́ àtàwọn tó kù ẹ kò sí kankan nínú yín. Tẹ́mi bá ní interest tí mo fẹ́ ṣòṣèlú lásìkò tẹ́yìn lẹ́ lọ, mo fi gbogbo tí mo ní láyé mo fi búra fún yín. Ibi láti máa gbà wọlé lè mẹ́tàlá yín ò lè gbàbẹ̀. Ibi tí màá gbà wọlé máa dúró on my own tí màá gba owó tó jọjú ni. Owó gidi, owó dáadáa. Owó dáadáa lèmi á gbà. Bẹ̀rẹ̀ mi. Ẹbí ò ń ṣe bí ṣe dọ̀pẹ́ mú mi ṣe oníyẹ̀yẹ́. Owó ni mi ní. Irọ́ ni mi máa ń pa èké ni mi ò máa ń ṣe ni ò jẹ́ ti lówó. Ìbámu ṣe bẹ́ẹ̀ bá ti lówó rẹpẹtẹ. Ṣùgbọ́n mi ní ṣèké, mi ní borúkọ ara mi jẹ́ mi ní lu ẹnìbọ̀dì mi. Nítorí náà bá sọ pé jẹ́ tèmi, màá gbà bẹ́ẹ̀ pé tèmi ni. Ibi tó bá gbé mi dé ọ̀pẹ ní fọ́lọ́run. Má gbá ọ̀nà. Mo ní àwọn olóṣèlú rẹpẹtẹ tó jẹ́ pé tí n bá pè wọ́n lọ́wọ́ kan wọ́n á mú mi débi tó bá yẹ ká mú mi dé màá gbowó tó jọjú jáde. Ṣùgbọ́n mi ò ní ṣe é. Kọ́lá wọ́n pè mí kì í ṣe pé wọn ò fi lọ̀ mí, wọ́n fi lọ̀ mí èmi ni mo. Wọ́n á mà mí. Wọ́n lọ́mọlúkà ọ̀la gidi o. Ẹ má ti ẹ̀já ta sí o. Agídí rẹ̀ pọ̀ o. Àti bàbá Sokoti good. Ọjọ́ tí bàbá Sokoti dé làwọn èèyàn ti ń fa etí mi.
Ọmọlúkà bàbá tó lọ gbé mọ́ra irọ́ ló pa ó tàn wá ní ó ń ṣe báyìí ní. Mo sọ fún bàbá Sokoti, èrè wo lẹ fẹ́ rí nínú ilé ìtẹ́ lọ sí? Bàbá tó kọ́ yín lọ Èkó, Jídé Kòsọ́kọ́, Omíyalé sọ̀rọ̀ kan lọ́jọ́ náà, ó pọ̀ lára nǹkan tí mo ń wò tí mi ṣe tí sọ̀rọ̀ sí láti jọ́ yìí. Ó ní aṣọ Yorùbá nation ṣe la sì gbé sókè agbé kọ́, a sì máa gbé wọ̀. Jídé Kòsọ́kọ́ wá sọ fún ẹ pé kò nídìí mọ́. Bàbá mi Jídé Kòsọ́kọ́, ẹ wà lára àwọn tó bayé jẹ́ dádì mi. Ẹ bayé jẹ́ dádì. And I'm repeating it, ẹ ní ọmọ Yorùbá. Ṣé ló yẹ yíkéyìí nínú àwọn tó pẹ́ra wọn ní Aṣíwájú bloggers tàbí tó campaign f'Aṣíwájú? Tẹ́ ẹ ní campaign náà pé lóòótọ́ náà campaign f'Aṣíwájú, ó yẹ kẹ́ ẹ lẹ̀ wọ́n lóko tẹ́ bá pàdé wọn èmi mo sọ. Anybody ò gàrí mi. Ìdí tí mo lè fi ń tẹnu mọ́ gbogbo eléyìí ni pé mo sọ lóríṣiríṣi ọ̀nà ni mo ti analyse ọ̀rọ̀ yìí. Ẹ lè expect pé kí nǹkan tó ti kẹ̀ nísàlẹ̀ tó ti bàjẹ́ tó ti ṣe ẹlẹ́fẹ́ máa mọ̀lé bẹ́ẹ̀. Ó máa dà wó kò lè convince, kò sí bó ṣe lè yí sí, kò sí bó ṣe lè dẹrùn láyé. I told you, ọ̀rọ̀ yìí nílò pé everybody jókòó kájọ sọ. Tẹ́ ẹ bá kọ̀ pé dandandandan ẹ fẹ́ kí Nàìjíríà pín, then let everybody do it on. Kó ní kálukú mójútó agbègbè ẹ̀. Kẹ́dẹ̀ tó máa jẹ́ Nàìjíríà yí papọ̀ l'Àbújá. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá papọ̀. In tó bá ń ti ilẹ̀ Yorùbá jáde kí Yorùbá máa fi tọ́jú ilẹ̀ Yorùbá. In tó bá ń ti ilẹ̀ Ìgbò jáde kí Ìgbò máa fi tọ́jú ilẹ̀ Ìgbò. Ẹ kọ̀ kò sí ìtẹ̀ṣe nínú ẹ̀. Ọmọ Yorùbá lọ tá Yorùbá. Tinubu dìde ìkan ní ìran mẹ́ta gbọ́dọ̀ jìyà. Awólọ́wọ̀ nìran kìíní, Awólọ́wọ̀ tó Abíọ́lá 30 years, Abíọ́lá tó Tinubu another 30 years, so that therefore gbogbo ẹ̀yin tẹ́ proof tẹ́ parọ́ fáyé tẹ́ rò pé fẹ́ràn Tinubu àpò yín lẹ fẹ́ irọ́ lẹ pa. Ẹ nífẹ̀ẹ́ Tinubu, èmi tí mo jòkó yẹ ẹ fẹ́ràn ẹ tó mi. I will keep on saying. Ìdí tá ẹ ṣe ní tí mi ò campaign fún Tinubu ni pé ó lè má gbọ́rọ̀ mi torí mi kì í ṣe ọmọ bíbí inú ẹ̀, ṣùgbọ́n èmi rí bí bàbá tèmi, mi ò ń ṣe ọmọ bíbí inú ẹ̀. He may not take to my advice. Ṣùgbọ́n tí mi ò fi polongo fún, tí mi ò fi tẹ̀lé ni wípé mo ti rí pé Nàìjíríà yìí kò sẹ́ni tó lè túnṣe. Ẹni tó bá jáde tó sọ fún pé òun máa tún Nàìjíríà ṣe, ó yẹ kẹ́ lẹ́ lókúta ní torí ó yẹ kẹ́ yìí fúnra yín mọ̀ ìpè irọ́ ló ń pa. Ó yẹ kẹ́ ti mọ̀ pé irọ́ lélẹ́yìí ń pàjọ. Ẹ wá ẹ̀yin Aṣíwájú bloggers àbí blogger lẹ́yìn ẹ̀jẹ̀. Ẹ̀yin lẹ bá yé jẹ́. Ẹ̀yin lẹ dún gbogbo lẹ bá ẹ bá yé jẹ́ ẹbọ ọ̀run ṣe jẹ́. Torí ẹ mú òótọ́ èlò náà fún yín. Èlò ni wọ́n fún yín. Campaign. Gbogbo wa jọ mú gàrí ẹ̀ ní báyìí àtẹ̀yìn. Ó kàn dùn mí ni. Àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí, àwọn ọmọ tí ò mọ kíní kankan, àwọn ọmọ lọ́mọ, gbogbo wọn ni wọ́n fara ń fá ìyà yìí, gbogbo wọn ni wọ́n jẹ́. Àwọn tó jẹ́ bàbá ńlá bàbá tiwa, ìjà tó yẹ kán jà nítorí tiwa, wọ́n kọ̀ wọn ò jà. Ẹ̀yin náà pọ̀, ẹ ń dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yìí tiẹ̀ tún wá ṣe títí. Ṣé torí pé ẹ ṣáà fẹ́ tẹ̀lé MC? Ẹ tẹ̀lé MC, ẹ wá ń rí Sunday Igboho bí ọ̀tá yín. Ẹ lọ́pọlọ ni. Ẹ ń rí Sunday Igboho bí ẹ wo Casmon. Mo máa ń wọ́ndà nígbà tí máa ń gbọ́ gbogbo pọ́tòpọ́tò tó ń jáde lẹ́nu Casmon. Imagine àbí kì í ṣe Casmon yìí náà. This very Casmon yìí náà. Ó mà ṣe láyé yìí o. Ènìyàn mà burú o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wo bí ìlú ṣe rí for God's sake. Ẹ lọ wo bó ṣe ń sun ẹkún lẹ́kọ̀ọ́. Kò sí ẹkún méjì tí wọ́n ń sun. Ebi o, ìyà o, ebi o.
ẹkún tí wọ́n sùn nìyẹn. Wọ́n ṣe rally, wọ́n ṣe protest lábẹ́òkúta, àwọn ẹgbẹ́ ẹja wọn o, ààrẹ jajẹ, àwọn náà ṣe protest wọ́n ń ké. Mo ń sọ ẹnìkan ti pè mí lẹ́ni tó bínú rẹ́kẹrẹ́kẹ́ Ọmọlúkà kí ló kọ́ ẹ pẹ̀lú gbogbo wọn, ṣe báwọn ló lọ dìbò, ṣe báwọn ló ṣe, ṣe báwọn ló mọ̀. Òótọ́ ni, ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké, ọmọ ọdún 9, ọmọ ọdún 10, ọmọ 15 years sísàlẹ̀ tí ò lè dìbò, sáwọn náà ṣẹ̀ ní kò ṣe ní tàwa lára, kò ṣe ní ká mi lára. Àwọn ọmọ 15, 14 years sísàlẹ̀ tí wọn ò ní àpọ́sítà àti vote, sáwọn náà kì í mu nínú gàrí wù báyìí, tí wọn ò kì í jẹ nínú ìyàwó báyìí. Rọ́bà gàrí ó ti ń súnmọ́ 1000, àwọn tó rà láàsì wọ́n rẹ̀ tó rà tiẹ̀ ní 700. Á dàbí jókì ni kẹ́ tó ṣẹ́jú àwọn 1000 kan tó wọ December rọ́bà gàrí. Torí àwọn tó ta gàrí epo ni wọ́n á fi lọ, wọ́n á ra igi tí wọ́n fi di, wọ́n á dẹ̀ sanwó òṣìṣẹ́, automatically àgbówó lérí. Ṣẹ́pọ̀ tí wọ́n rà ní 189 or 190 naira tẹ́lẹ̀ tó fò fẹ́rẹ́rẹ́rẹ́ sí 500, from 500 to 650, from 650 to 700 now. Ṣé òun ni oye tí wọ́n ń tà ń báyẹn náà lẹ́sìn yẹ́sì pé wọ́n máa tà sí? Ẹ ṣe mistake. Ìlú lé ẹ̀yin èèyàn mi, people are suffering. Mo jáde mo mọ̀ yí pé ìyà ń jẹ àwọn èèyàn, mo sọ fún yẹn náà. Mo ń sọ fún yín ni people are suffering. They can't come out and talk. A sọ fún yín lọ́jọ́ sí pé kí ìbò yìí kọ́ ni solution. Samuel Adetunji, only in my area in Lagos, paint bucket is 1,200, ike ọ̀dà 1,200. Imagine, ìbò kò lè sọ́bù wàhálà tó wà nílẹ̀ yìí. Tẹ́ ẹ bá jáde, ẹ lọ mo gba Ìkẹjà láìpẹ́ yìí ní kìnnìkan Etibet building níbi náà ti submit visa UK. Èrò tí mo bá ní tí mo rí, mo wá bẹ̀rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ níbi wọ́n lọ ibẹ̀ náà ti ń dá kíní UK. Mo la ẹnu mi ò lè pàdé àwọn tó fẹ́ jápa. Níbi tó worst dé, àwọn èèyàn ò tiẹ̀ wá bìkítà mọ́. Any Africa, any available country in Africa, everybody ló fẹ́ jápa sí. Ó ṣàfẹ́ kú òun Nàìjíríà ṣá. Everybody ṣàfẹ́ sá lọ kú òun Nàìjíríà. Ìyà ń pọ̀. Èyí tó yẹ kẹ́ ẹ fárígá, kẹ́ ẹ jáde kẹ́ ẹ ṣe protest pé no election. Tí o bá ti sí restructure, or tí o bá ti sí total dissolution of Nigeria, no election. Ẹyẹ èèyàn mi ẹ má bínú, ẹ má rò pé bí a mọ̀ ń support destruction yìí o, ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n wọ́n ní kẹ́yìn ò bá jàdú ìtàn kò ní rí apá gbà, at least wá tiẹ̀ pariwo kan. Ẹ pín wa dábàá pín wa kò sí election. Kẹ́ ẹ jáde kẹ́ ẹ ṣe protest yẹ, ẹ̀yin yẹn lẹ̀ ń campaign, lẹ̀ ń ṣe protest ń tẹ̀lé olóṣèlú, ẹ̀ ń gba best òṣèlú ẹ̀ gbé sọ́run. Vote for Senator Pẹ́ńkẹ́lẹ́. Omíyalé tó tẹ̀lé Pẹ́ńkẹ́lẹ́, ibo ló wà lẹ́nìí? Ibo ló wà lẹ́nìí? Àbí wọn fúnra rẹ̀ ò rí tó ń ṣẹlẹ̀ láàrin ìlú ni? Ó jáde lọ ní kó lọ wo tó ń ṣẹlẹ̀ ni. Lẹ́nìí, ibi tí mo ti ń ṣe táyà mi, mi nídìí àti Ọlọ́run tó ṣẹ̀dá ayé àtọ̀run tó dá gbogbo yín lẹ́lẹ́rìí mi. Kẹ́ má rò pé mo kàn ń parọ́. Ibi tí mo dúró sí yẹn, máa yẹn kàn ń rí bọ̀. Tó bó ṣe ń bọ̀ wá mọ̀ eléyìí òun ṣe kì í ṣe pé bóyá wèrè. Normal person tó múra tí wàá mọ̀ pé this is person that is normal. Ó kàn ń rí bọ̀, ó ti kọjá mi, ó tún padà. Ó gbàdúrà fún mi. Dádì, ara yín á yá, ojú òní tì yín, ọ̀nà yín á là. Ó bá inú mi dùn, mo ti mọ̀ pé ibi tó ń lọ ó yé mi.
bó ṣe gbà tán dádì àwọn ọmọ òun wà lè kò sí kankan tó lè jẹ ní ìmọ̀ yẹn ní àwọn tẹ bá rí fún mi máa dúpẹ́ mo ń sọ eléyìí fún yín ni ní èmi mo fi Ọlọ́run búra fún yín kì í ṣe pé mo fi ń sọ àsọdùn èmi mo wá jókòó kí ni kí n ṣe kò dẹ̀ sówó lọ́wọ́ mi mo ní 3,000 sínú mọ́tò that is the last penny kúrò pé mo ní 5,000 sákàǹtì àti 3,000 yẹn mo ti gbà yẹn dání 5,000 gan mo fi gbà mo ti ná kù 3,000 mo wá sọ fún mo ní everywhere ló lé dádì everywhere ló lé ẹ má bínú kò sí kankan ó wá ń lọ bó ṣe ń lọ yẹn ṣe à ń wọlé lọ conscience mi ò jẹ́ ìsinmi pé Ọmọlúkà tó bá fẹ́ fún wọn tó bá lelelelele bá sì pé màmá mi àti fọwọ́ bá jẹ́ á lọ Ọmọlúkà gba 5,000 Ọmọlúkà gba 10,000 tí bá sì pàfà àfọlọ́run sọ á sọ pé Ọmọlúkà gbà tí bá sì pè lára àwọn èèyàn mi màmí ewé túgà á ní Ọmọlúkà gba 10,000 wọ́n á sì sọ pé kí n gbà lábẹ́ bó ti wù kó rí àwọn wọ̀nyẹn lè má lẹ́nikẹ́ni wọn ò nírètí kankan mọ́ mo wọnú mọ́tò yẹn mo kó 3,000 tó kù yẹn mo kó lé lọ́wọ́ ẹ̀ gbàdá díẹ̀ ní ṣọ̀pẹ́ lọ ní tó bá tó ra ẹ lọ rà á káwọn ọmọ yìí jẹun mo fi Ọlọ́run tó dá mi mo fi búra fún yín ìlú le ìyà ń jẹ àwọn èèyàn ẹni tí mo ń sọ ẹ̀rọ mi òkúkú rí mi ìmọ̀rí láyé àtọ̀run ká má lè bóyá mo mọ̀ mi ìrírí ó kàn ń rìn lọ ní oṣù tó jà mélòó láwọn èèyàn tí irú ẹ̀ ń ṣe. We told you people but you insist ẹ wá rí wa ẹ pẹ́ǹtì wa bí ọ̀tá fún Tinubu kàkà kí ẹ̀yin pẹ̀lú pọ̀ kájọ bá Tinubu sọ̀rọ̀ ẹ pé bàbá Tinubu bá tó bá mọ̀ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ìran Yorùbá yẹn ni kò gbájúmọ́ fi Nàìjíríà lẹ̀ Nàìjíríà yẹn Awólọ́wọ̀ lé wọn ò jẹ́ kó rí ṣe àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ ikú ló fi dá gbogbo eléyìí tó ṣe sílẹ̀ Yorùbá lójú ẹ̀mí ẹ̀ lójú ayé ẹ̀ gbogbo ẹ̀ parẹ́ lójú ayé Awólọ́wọ̀ gbogbo ẹ̀ finish gbogbo ẹ̀ ló ti parẹ́ káwólọ́wọ̀ tó lọ rédíò tó ṣe lójú ayé ẹ̀ ó ti parẹ́ kó tó kú ṣebí 87 l'Awólọ́wọ̀ kú lójú ayé ẹ̀ rédíò yẹn di wọ́n gbà lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá wọ́n sọ di federal government lójú ayé ẹ̀ wọ́n gba tẹlifíṣàn tó ṣe wọ́n kílèmù ẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n sọ di federal government àgíríkì tó fi tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n sọ di federal government many things like that gbogbo legacy tó gbé sílẹ̀ gbogbo ẹ̀kọ́ ọ̀fẹ́ free health free education tó ṣe lójú ayé ẹ̀ gbogbo ẹ̀ tó fo. ìbáṣepẹ́ bàbá gbàgbé ọ̀rọ̀ Nàìjíríà kó gbájúmọ́ ilẹ̀ Yorùbá ní gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́ni ìdánilójú wà pé Yorùbá máa wà lára top 10 countries in the world. mo tẹnu mọ́ ní ìdòrò dánilójú pẹ̀lú kẹta àrà tí bàbá yẹn dá tó bá jẹ́ pé Yorùbá ló rọra face tó tẹ́ pẹpẹ yẹn tó tẹ́ ìpìlẹ̀ yẹn sílẹ̀ òun làwọn ọmọ Yorùbá máa mọlé máa mọlé asa today South Africa máa yájú lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni mo fi Ọlọ́run búra South Africa tẹ́ ẹ̀ pọ́nlé ẹlòmíà kúrò Nàìjíríà lọ South Africa á lọ wà lábúrò ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó jọ́ọ̀bù kúrò nínú oyin ìgàn tó lọ ńlá ṣúgà tó lóun rí nǹkan tó dùn ó kúrò nínú oyin tó jẹ́ natural látọ̀dọ̀ Ọlọ́run olọ́nà oúnjẹ artificial ṣúgà olórí nǹkan tó dùn inú ẹ̀ dùn. ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ eléyìí ó dàbí eré ó dàbí àwàdà èmi ń sọ torí pé àwa mọ̀ wípé ẹnìkan bá jáde mo sọ bàbá mi kan kó mi lójú Ọmọlúkà má máa fi Jésù wé Nàìjíríà kẹ́lẹ́kà mo ní bẹ́ẹ̀ gbé Jésù Kristi kan bí nílẹ̀ Yorùbá kó dọmọ Yorùbá kẹ́ wá gbé kó ṣe pírẹsidẹ́ǹtì kó sọ pé ọmọ Yorùbá lòun kó wá ṣe pírẹsidẹ́ǹtì Nàìjíríà wà láìka láìsùn mọ́bì láì ẹ máa sọkùnrin ẹ máa kéde náà pé ìlú lé tí Jésù bá máa lo Nàìjíríà constitution tó bá máa lò láti fi rúùlù yín ẹ máa kéde náà pé ìlú lé ni. so Jésù gan ò ní jẹ́ wá sírú ibi tán pè Nàìjíríà yìí òun gan ò ní jẹ́ yabẹ̀ tòró máa gbé kì í ṣètò Ọlọ́run ní Nàìjíríà
ẹ wá ní everything ò ní hard ẹni kan ò ní nira àwọn tó ń claim fáwọn lówó gan àwọn gan mọ̀ pé everywhere le kókókókó a sọ fún yín ẹ wá kóra yín lọ ẹ rí gbogbo wa bí ọ̀tá mi ò lè kò sí tó kàn mí pẹ̀lú pé kí n condemn Tinubu I can never do that and I will never do it Tinubu òun náà ó play game ẹ̀ ni mo ti sọ fún yín many times the Nigeria we have today is a conspiracy of the elites àwọn elite Nigeria àwọn ni wọn ò fẹ́ kí Nigeria pín gbogbo àwọn common people in Nigeria ló fẹ́ kí Nigeria pín tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn common people of Igbo land wọ́n sọ fún yín pé na Biafra bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ common people of Hausa Fulani wọ́n sọ fún yín pé is Arewa tẹ́ bá béèrè lọ́wọ́ common people of Yoruba land wọ́n sọ fún yín pé ká pín kí Yorùbá nation dúró bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n àwọn wíìsù àwọn elite wa àwọn ló sọ fún yín pé kò sí tó jọ torí pé kí ni wọ́n mú gbogbo yín wọ́n mú yín lẹ́rú wọ́n mú yín sìn wọ́n fìyà jẹ ìpọ́nrímọ́ pọ̀pọ̀ bá gbogbo yín pátápátá ẹni fúnra yín ẹ̀rẹ́dì àti gbára yín ẹ̀rẹ́dì àti bọ́. Yorùbá ní ẹni tó bá ṣípá ni bàbá ń dé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣípá Ọlọ́run máa wò yín bí eléyìí a máa wò yín ni òun náà máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ò mọ̀ yín rí bó ṣe máa rí nìyẹn. That is God for you. Ẹ wá lọ gbogbo yín wá ń rí Ìgbòho ẹ̀sọ́ Ìgbòho dọ̀tá yín ẹ̀sọ́ àwọn àwọn ẹ̀sọ́ wá dọ̀tá yín ẹ̀rí bí tí mo jáde tí mo bú Tinubu rí ni mí ní bú ṣùgbọ́n tí mo sọ ni pé bàbá kò sí tẹ́lẹ̀ ṣe fún ìran ọmọ Yorùbá nínú Nàìjíríà tẹ́ ẹ lọ yẹn ara yín lẹ fẹ́ jà fún Sàdáàdì ni and that is fact. Tinubu is in presidency because of himself, his family, and his friends to help. And he has started doing it. Ó fẹ́ ran ara ẹ̀ lọ́wọ́, ó fẹ́ ran family ẹ̀ lọ́wọ́, àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó ti promise tipẹ́tipẹ́ tó wù pé kóun help tí ò ráyè help àwọn ló fẹ́ torí wọn ló ṣe ń lọ sí presidency tó bá rò pé torí ti yín ló ṣe lọ orí ẹ̀ ò pé. Ó gbọ́ orí ẹ̀ ò pé you believe Tinubu is there because of you. Ẹ wá gbọ́ o reason tí mo ṣe ń lọ́ra tí mi ṣe lè sọ̀rọ̀ sí Tinubu ni wípé tó bá jẹ́ Peter Obi ló wà níbẹ̀ the same tormentation tẹ́ ẹ̀ ń fèsì the same wàhálà tẹ́ ẹ̀ ń là kọjá yìí lè máa là kọjá ó ṣeé ṣe kí tiẹ̀ gan tún lè ju eléyìí lọ. Tó bá jẹ́ Àtíkù ló wọlé the same gàrí olókùúta tẹ́ ń wà mú lọ́lọ́ yìí the same gàrí olókùúta yẹn náà lè máa wà mú. Ìdánilójú ó ṣeé ṣe náà mi sọ pé ìdánilójú bọ̀ tó ṣeé ṣe kí tiẹ̀ gan tó wá wọ́ọ̀sì ju ti eléyìí lọ. For that reason mi ò lè bú Tinubu. Ìdẹ́mi sọ ni pé Tinubu cannot help Yorùbá people. Tẹ́ ẹ bá bìlífù pé débẹ̀ fẹ́ help yín ṣé pírẹ́sídẹ̀ntì Yorùbá ni Tinubu jẹ ni a sọ bẹ́ẹ̀ fún yín. Ó wọlé ọmọ Yorùbá ṣe head of army ó fi ṣe custom ó fi ṣe immigration ó fi ṣe ọlọ́pàá. Ẹjọ́ ọjọ́ tán ti dá wọn tán ti fún wọn ní position mélòó nínú wọn ni mo bá pàdé ló sọ pé Ọmọlúkà gba 5,000 naira kó kàn fi ra káàdì. Dáàdi wa lágbájá Káyọ̀dé kìnnì kan ọlọ́pàá gbogbo yín pátápátá mélòó ni mo pàdé ìwọ tó ń wò mí sọ fún mi eléyìí tó pàdé nínú wọn látọjọ́ tó ti yàn pé ọmọ Yorùbá rèé ó jàǹfààní ẹ lè benefit anything lára wọn. That appointment tó ń gbé wọn sí yẹn is for themselves fún ayé ara wọn ni. Ṣùgbọ́n à ń wò pé yẹ ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ inú tèmi náà dùn tèmi kàkà làwọn ọmọ Fúlàní kú bẹ̀rẹ̀kẹ̀rẹ̀ inú mi náà dùn báyìí pé wọ́n káwé ọmọ Yorùbá síbẹ̀ ṣùgbọ́n kí láǹfààní ọmọ Yorùbá fẹ́ kó síbẹ̀ kí ni àǹfààní tó ṣe fún ẹ tó ṣe fún mi. So therefore Tinubu kò lè help èyíkéyìí nínú yín. Ẹ̀yin èèyàn mi torí àkókò gbogbo ẹ̀yin Aṣíwájú bloggers bẹ̀rẹ̀ látàdé Buhari ọ̀kan lọ́wọ́ emir gbogbo mi ìmọ̀ yín dán o àwí kótókótó ìyá kàṣẹ́ẹ̀sì ìyá kàṣkẹ́ẹ̀tì
aborímọ́bò wà kí ló lóun jẹ́ jàre mẹ́wàá láká àtòun and some others tẹ́ ẹ̀jọ́ kóra yín jọ nínú ìlú Aṣíwájú blogger you must come out and speak. tẹ́ ẹ̀ bá ti jáde kẹ́ ẹ̀ pariwo fún Tinubu pé ìlú lé ẹ̀yin ọmọ Yorùbá ibikíbi tẹ́ bá pàdé wọn ẹ lẹ̀ wọ́n lóko. ẹ̀yin ọmọ Yorùbá ẹni wúyẹ̀ tẹ́ bá pàdé kankan nínú wọn ìbá ṣe Awíkókó ìbá ṣe Mẹ́wọ̀ọ́láká ìbá ṣe Omíyalé ìbá ṣe Sugar Boy ìbá ṣe Emian ìbá ṣe Ọ̀kanlọ́mọ ìbá ṣe Legacy ìbá ṣe Mẹ́wọ̀ọ́láká ìbá ṣe Yakasẹ́ẹ̀tì èyíkéyìí tẹ́ bá pàdé nínú wọn ẹ lẹ̀ wọ́n lóko. torí pé ìkà ni gbogbo wọn. Ìkà ni gbogbo yín ìkà. Àmọ́ ń challenge yín náà. Yínká TNT. Gbogbo wọn pátápátá. Ẹ fòkò ẹ fi dá pátán sí wọn lára tán bá kú. Lórí aṣọ fún yín. Ìrẹsì làwọn èèyàn ń jẹ jù. Èèyàn tí ẹ lè yà sí di iṣu. Ẹlòmíì báyìí kò mọ ọdún tó ń jẹ ti dé di iṣu last. Ráìsì gan tẹ tún rí sọ́yìn mọ́. Ráìsì ló tún di ndójì. 70,000 naira per bag of a rice. Ẹ jọ̀ọ́ ẹni tó ń ṣiṣẹ́ tó ń gba 40,000 lóṣù kó tó yọ owó mọ́tò yọ gbogbo ẹ̀ oṣù mélòó láti ṣiṣẹ́ kó tó lè rí owó báàgì ráìsì kan rà. ìyàwó á jẹ ọmọ méjì mẹ́ta mẹ́rin á jẹ ó ṣeé ṣe kó tún ní arúgbó sílé tó jẹ́ ìyá ẹ̀ tá tó fẹ́ tọ́jú. ẹ jẹ́ ká jókòó ká ronú wa. a ní kíní yìí owó ẹnìkan ń pọ̀ sí ọdẹ náírà amalgamation ó ti expire láti 2014 orí yóò pé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pápá amalgamation ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pápá amalgamation ti expire ní 2014. àwọn àgbàyà tẹ́ nípínlẹ̀ Yorùbá àwọn àgbà rédèrèdè àwọn ìka ènìyàn àwọn ọ̀dájú abiyamọ tẹ́ ní kó tó di 2014 yẹn ló yẹ kó ti máa prepare pé there must be renegotiation bóyá ká wà papọ̀ àbí ká má sí papọ̀ mọ́. àsìkò yẹn ló yẹ kó ti pariwo but they will never torí táwọn náà fẹ́ jẹ àwọn ìka ó lè àwọn àgbààgbà ìsọnù àgbà ìka kò sí àgbà nílẹ̀ Yorùbá mọ́ láti ìgbà tí Bọ́lá Ìgè ti kú Kájàsí ti kú kò sí àgbà nílẹ̀ Yorùbá mọ́ ó gbẹnu mi láti sọ ẹ bá pera yín lágbà ìjáde kẹfì ìgbẹ kò sí àgbà kankan mọ́ àwọn àgbà fúriyọyọ àgbà olè ló kúnlẹ̀ Yorùbá tó kù nítorí ìwà ọ̀dájú yín ẹ̀yin tẹ́ pera yín lágbà wọ̀nyí nítorí ìwà ọ̀dájú tẹ́ ẹ ní ni ìyà ṣe ń di àwa tá a jọmọ tẹ́ bí lẹ́nu ẹ̀yin ìka gbogbo wọ̀nyí bí mo ṣe mọ yìí mo mọ tó yẹ kó ṣẹlẹ̀ after 100 years of our existence kò sí nǹkan tó ní kẹ́yìn má ti make preparation demo gbogbo eléyìí tẹ́ ṣe nígbà Jonathan ṣèbí lọ́lọ́ ẹ bá bọ̀ ń bẹ̀ mo ṣàlàyé kọ́ńbàbù fún yín náà wọ́n lọ kọ́ńbàbù wọ́n lọ Dábàá create more state ẹ máa fún wa ní Ìjẹ̀bú state fún wa ní Ìbàdàn state tó fún wa ní Ìkálẹ̀ state ọ̀kẹ́ nìkan wọ́n Dábàá àwọn Fúlàní àti Haúsá náà bá dìde wọ́n ní ẹwẹ́sà tó bá máa create state dọ́gbadọ́gba ni mẹ́ta ní north east mẹ́ta ní north west mẹ́ta ní north central that will give us 9 south west àgbà mẹ́ta south south àgbà mẹ́ta south east àgbà mẹ́ta the same thing tẹ́ ń bá lọ tẹ́lẹ̀ àwọn dẹ̀ ti pọ̀ jù ní lọ tẹ́lẹ̀ kí ni ìyàtọ̀ táwọn bá lọ 9 mọ́ 19 tiwọn that is 28 states táwọn á ní tẹ́yìn bá lọ 9 ti yín mọ́ 17 yín tẹ̀tí ní 17 states tẹ́ni ní south mélòó ló kù Yorùbá bá lọ mẹ́ta mọ́ mẹ́fà ẹni 9 states péré ẹ fẹ́ fi 9 yẹn ẹ fẹ́ fi go against àwọn tó ní 27 states. 27 states ẹ fẹ́ fi state mẹ́sàn-án ẹ fẹ́ fi kanta wọn lọ́nà wo wọ́n á ní sẹ́nétọ̀ jù yín lọ wọ́n á ní rẹ́pù jù yín lọ wọ́n á ní mínísítà jù yín lọ gbogbo ẹ̀ ló máa ní jù yín lọ ẹ fẹ́ fi kanta wọn kó tó ṣe eléyìí tí Jonathan ń pè owó lẹ tún fi kó jẹ ó yé wa
ẹ̀yin àgbà ìkà ẹ̀yin àgbà ìkà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀sìn ẹlẹ́sìn ọ̀dájú ìkà ajẹunmáwẹ̀yìn ajẹunmámara olè òjòlá onífúnra ara ní gbogbo yín olè nìyí ìkà nìyí ẹ̀yin lẹ fàyè ní àwọn ènìyàn lára. I don't bloody care about anybody. Mo ń sọ mo ń tún sọ ni. Kò sí tó kàn mí pẹ̀lú ọ̀kan lọ́mọ MC mi ìbàjá. Tẹ́ ẹ bá dẹ̀ rojọ́ mi fún pé mò ń bàjá dédé mi ló ṣe. Mẹ́rọ mi ò bàjá ọmọlọ́mọ náà struggle ní láti jẹ tiẹ̀. Ó struggle láti jẹ tiẹ̀ ni. Ṣùgbọ́n òye ni òye òun fúnra rẹ̀ yìí pé ibi tí ò bá ti yẹ kéèyàn jẹ ọba jẹjẹkújẹ tí ò yẹ kó jẹ ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ máa wú ni. Tó bá jẹ tí ò yẹ kó jẹ ẹ̀rẹ̀kẹ́ àwú. Ẹ̀rẹ̀kẹ́ omíyalé ti wú àti ṣúgà bọ́ọ̀dù. Àwí gbogbo ẹ̀rẹ̀kẹ́ ti wú wọ́n ti jẹjẹkújẹ ẹnu wọn ti wú. Mo ti understand òwe Yorùbá tó ní àwọn àgbà ti jẹ dòdò wọn lè sòdodo mọ́ ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ẹ jẹ dòdò ẹ lè sòdodo ẹ ráyé yí lóde. Ẹ̀yin àgbà ìkà àgbàrédèrè kò ságbà ńlẹ̀ Yorùbá o ságbà bá wà ńlẹ̀ Yorùbá nǹkan ò ní lé gbogbo bí eléyìí kán má gbé gbèsè pé rárá abẹ́rò pé Nàìjíríà ló máa sọ gbogbo ẹ̀dẹ̀ o ẹ̀ ń tanra yín jẹ kíní kan wà tó dá mi lójú tó jọṣẹ lọ Tinubu ò lè dá owó epo padà ó dòbí ìyẹn dá mi lójú nàmbà wá tó bá wá ṣe mistake ẹ̀ tó dá padà oúnjẹ tó wọ́n gbọ́gbọ́gbọ́ kò lè padà sísàlẹ̀ mọ́ ó dá mi lójú ó jọṣẹ lọ ìdí ni pé Nàìjíríà ò ní regulation no regulation for anything gbogbo nǹkan ló wọ́n ẹ lọ wo tax mọ́tò tí wọ́n fi 500,000 clear láyé tẹ́lẹ̀ báyìí ó ti di 2 million naira ló fi clear báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ clear mọ́tò ẹ tún sọ fún mi pé rọ́ lọ́mọ ọdún kápá ẹ wá ní kí mọ́tò má wọ́n ẹ̀ní kó wó mọ́tò má wọ́n mọ́tò wọ́n gógógógógógó owó epo tún wọ́n rọ̀ wọ́n gbogbo mọ́tò wọ́n ra ẹ̀ wọ́n gbogbo epo ẹ wá ní kí ìlú dẹrùn ọ̀nà wọn ló fẹ́ fi dẹrùn kò sí magic ẹ gbọ́ kò sí magic tí Tinubu fẹ́ ṣe fún yín bó jẹ́ òbí náà ló wọlé kò sí magic tá ṣe fún yín ẹ sunkún náà ní ẹkún yẹn lẹ sọ báyìí ó sọ fún mi lẹ máa sunkún ilẹ̀ ṣọ̀kan ló kàn mo sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn mo pariwo débi pé mo ní bàbá Adébánjọ ẹ pariwo pé tí wọn ò bá ti ṣe restructuring new constitution kan tún ṣe kan call for constitutional conference fún Nàìjíríà kan dẹ̀ rọjọ́ ní negotiate kan constitution tó máa fẹ́ for everybody mo ní láì ẹ sọ yí pé láìsí bẹ́ẹ̀ no election Yorùbá land ẹni títí ẹni tó bàbá Adébánjọ ní tóbi ò bá wọlé Nàìjíríà is gone ṣé tóbi ò wọlé ṣiṣẹ́ Nàìjíríà yìí ti gone bàbá ẹ kọjá bá lọ ẹ kókó kéńté yìí lọ àgbàwo àgbàyàmáyàmá wo àgbà tó bá deserve respect àwa ayé a máa fún ní akọ́lé ìdá fún ní respect tó tọ́ ẹ̀yin àgbà ìsọnù ìyà ń jẹ ìran ọmọ Yorùbá ebi pa àwọn èèyàn wọ́n bá ilẹ̀ lọ́wọ́ wa wọn ò jẹ́ kárí bí wọ̀ àárín ìgboro dé sí ìgboro gbogbo ìgboro mọ́ wa lọ́wọ́ tó wọn ò jẹ́ kárí ìgboro dé sí àròwó lálẹ́ mọ́ ní láàrin ìgboro Fúlàní gba gbogbo inú igbó wa àbí inú igbó kọjá sí bàbá tó ní ká kọjá sí àbúrọ̀dù ẹ̀rú náà tún fi wá ń ṣe láwùn kí bọ́lá ní ká wọ̀ bàbá ṣe ká máa lọ sọ́run ni ẹ̀yin àgbà burúkú wọ̀nyí ẹ̀yin ìkà àgbà ìkà nìyí o Ọlọ́run dẹ̀ máa ìbínú Ọlọ́run á rọ̀ sórí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ dìde ogun lórí ọ̀rọ̀ ìná ọmọ Yorùbá ìbá sọmọdé ni ó lè jẹ́ YouTube ìbá àṣàgbà ó lè ṣe ọba ó lè jẹ́ jòyè ó lè má jọba ó lè má jẹ́ jòyè ó lè jẹ́ nǹkan pàtàkì kan láàrin ìlú gbogbo yín ìbínú Ọlọ́run á rọ̀ sórí yín ẹni mú jẹ ẹ̀yin ìka gbogbo wọ̀nyí ẹ wo bí ìlú ṣe rí ẹ wo bí a ṣe jẹ àwọn èèyàn some people cannot even afford to send their children to school ó di ohun ìṣòro fún wọn láti rán ọmọ wọn lọ school torí sẹ́ni tí ògbọ́n tó fẹ́ jẹ ló fẹ́ máa ronú pé owó school wọn san Yorùbá ló kunú náà fi ń gbé tìta gbogbo yín lọ́lọ́run máa ṣe ìdájọ́ gbígbóná lọ́lọ́run máa ṣe fún gbogbo yín finally kí tó máa lọ mo sọ fún yín mo ní ẹ má kanra yín jẹ lórí Nàìjíríà kò sátúnṣe ń bẹ
ẹni tí dáàbì yìí bá wọlé láti ṣe máa dé. Ọláìyá Igwe, Bàbá Sokoti, Jídé Kòsọ́kọ́, ẹ jáde kẹ́ sọ̀rọ̀ o. Tẹ́ ẹ bá jáde kẹ́ sọ̀rọ̀, ìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá ó máa bínú sí gbogbo yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìṣẹ̀dá ìran ọmọ Yorùbá á bínú sí gbogbo yín. Àdàbí tẹ́ ẹ bá mọ̀ yín pé ẹnikẹ́ni kan ò lè tún Nàìjíríà ṣe. Ẹnìkan wá parọ́ fún yín pé òun àtúnṣe, ẹ̀yin náà ṣe bàbá wa máa túnṣe. Mo ń sọ̀rọ̀ pé kan mi tó tí Tinubu bá jáde pé yes mo support Yorùbá and I want to be the first president of Yorùbá, ìdánilójú wà fún Ọmọlúkà fún ní support. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, máa support ẹ̀. Bẹ́ẹ̀ ni kan bá tiẹ̀ ń bínú ipe kò yẹ kí n sọ bẹ́ẹ̀, mo sọ ní máìlì mi ni mo sọ fún yín, máa fún support just to prove to you that I love that man. But mi ò ní love ẹ̀ kọjá ìran ọmọ Yorùbá, kọjá ìyà tó ń jẹ wáyé. No, kò possible. And that will be all. Ọ̀rọ̀ kábíyèsí Ọọ̀ni tí mo kọ síbẹ̀, afẹ́fẹ́ ti fẹ́ lọ, mi ò fẹ́ dá sí. Ìbá wu gbogbo ọba ilẹ̀ Yorùbá, kán máa fi wọ́n gbálẹ̀ bí eléyìí, kán máa fi wọ́n gbá ilẹ̀. Òkú Ọmọlúkà. Àyè tán fira wọn sí ni o. Ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Amúkùnkùn sílé aṣọ̀pá ni. Òkàn mi. Àwa pariwo tó. Àbí mi ké. Mo dẹ̀ mi yìí mo bọ̀wọ̀ fún orí adé. Mo dẹ̀ respect tán pè ní ọba ní ilẹ̀ Yorùbá. Iná mi ò ń jọba. Nílé bàbá tèmi àwa fọba jẹ ní àìjọba ń bẹ̀. Kò possible. Àdúgbò mi náà ti ń jọba ìlú Ọ̀kà. Kí wá ní mo fẹ́ gbéra lọ sí ìlú mi sí pé mo fẹ́ lọ jẹ ọlọ́kà Olúbà. Kò possible. Bó tẹ̀ jẹ́ pé tówó bá wà kò sẹ́ni tí ò lè jọba sí. Ọba ti di political appointment. Kábíyèsí Ọ̀jájá, mo advice yín ẹ stop party lílọ. Party mélòó lẹ dédé rí tí Sultan of Sokoto tó dédé lọ rí? Ó ṣòro ṣá, ó lójú irú party ẹ̀. Bàbá, anyway, ẹ free. Hey, Jesus Christ of Nazareth. Ẹ ṣé o, ẹ̀yin ọmọ Yorùbá kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọmọlúkà ni mò ń jẹ́, ẹ bá mi pín ètò yìí. Ẹ bá mi pín. Ẹ ran Ọmọlúkà lọ́wọ́ kí lè ran àwọn kan náà lọ́wọ́. Ẹ má wò mí ràn yìí tẹ́ bá wo fídíò yìí. I need your help too. The burden is getting too much. Ẹ bá dé mọ̀ pé ẹ̀rẹ́ di gbogbo ẹ kàn sọ́wọ́ bí eléyìí ẹ mọ́ Ọmọlúkà. Ẹ kàn mú mi bí eléyìí jókòó kẹ yọ mí kúrò nínú Nàìjíríà. Ẹ rí bá ẹ kàn ṣe báyìí wọ́n kẹ mú mi ò tó kankan. Ẹ kàn mú mi kúrò nínú Nàìjíríà ò pé ọ̀yá jẹ mú ẹ kú. Kẹ yọ mí bóyá màá bọ́. Wọ́n jẹ́ sí mi. Please help. Ẹ̀yin tẹ́ bá study mi ẹ mọ̀ pé mo wà emotional gidi. Àánú èèyàn kì í pẹ́ ṣe mí. Àánú ò ń pẹ́ ṣe mí. Ìgbà míì mo lè má jẹun dànù kí àwọn èèyàn wa máa béèrè nǹkan kí n má fún wọn. Ó tẹ́ mi lọ́rùn. Ẹ má wò mí ràn. Tó bá dàbí pé bóyá mo ń fọgbọ́n ṣe bára lójú yìí dédé mi ló ṣe ó pé jolè ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ ràn Ọmọlúkà lọ́wọ́ kí èmi náà ràn ọ́dà sí lọ́wọ́. God bless you. Kì í ṣàfipáṣe jẹ́ kó yọ nínú ẹ kó dẹ̀ ṣe fún mi kí ìṣẹ̀dá mi dẹ̀ súre fún ẹ àtàwọn tó máa jẹ nínú ẹ. Ṣé gbòdò? Thank you. God bless you. Ó yá o máa kọ tiẹ̀ jáde ìbùkún fún orílẹ̀-èdè Yorùbá kọ́kọ́kọ́kọ́kọ́ ìbùkún mi fún orílẹ̀-èdè Yorùbá. Mo ti lọ lé nìyẹn kò ń pẹ́ mi ẹ mọ̀ 1 hour ní programu mi just an hour ọdẹ ti lò ó tún ti lé díẹ̀. Ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá kọ tiẹ̀ náà kí ló ṣẹlẹ̀? Ó yá kọ́kọ́kọ́kọ́.